ẹni tá a bá wí fún kọ́lọ́run jẹ́ ó gbọ́ gómìnà wa Oyetola ẹ bá wa dá mandate Professor Andrew Akinmoladun Ifámidayọ̀ padà o. ẹni tá a bá wí fún kọ́lọ́run jẹ́ ó gbọ́ gómìnà wa Oyetola ẹ bá wa dá mandate Professor Andrew Akinmoladun Ifámidayọ̀ padà o. Ẹ̀dájì ayé yìí mà lóró igi tá a bẹ́ lórí yóò padà rúwé níjẹ̀ṣà North Federal Constituency Professor Akinmoladun láyé làwọn ń fẹ́ ṣeun ọ̀dọ̀fin kọ́ o. ẹni tá a bá wí fún kọ́lọ́run yóò gbọ́ gómìnà wa Oyetola ẹ bá wa dá mandate Professor Andrew Akinmoladun Ifámidayọ̀ padà. bílẹ̀ bá yin jẹlẹ́gbẹ̀gbẹ́ olórí ilé nìkan bí orí pé àgbẹ̀ ní jẹ̀gbìn omi àgbàlagbà ní jìyà ọ̀ràn àgbà òní wà lọ́jà kórè ọmọ tuntun wọ̀ àgbà òsè ìlú bàjẹ́ báyìí ilé kú ilé dahoro àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ eégún ni mi mo tún ti dé mo fẹ́ pidán máa torí wọ́sọ paraka mi ń ṣe tiẹ̀ lọ́wọ́ máa tẹsẹ̀ wágọ̀ ẹ bá ń wé fún gẹ̀lẹ́dẹ́ pé mo ní kó sún eré tiẹ̀ síje ni torí pé méje oṣù kílẹ̀ mo kí gbogbo ọmọ Ìjẹ̀ṣà North Federal Constituency orí adé àtijọba ìbílẹ̀ Òbòkun ìbò primary tẹ́ẹ̀dì sẹ́yìn ló gbé mi wá o kí dùgbẹ̀dùgbẹ̀ tí ń fè lókè yọ má bàa já torí bọ́ bá já kò ní gbé máa rí àbínú ọ̀rọ̀ yìí bá búrẹ́kẹ́tẹ́ ọlọ́run ọba mi ń gbọ́ kò ní ṣe bomi pa o òun ni mo ṣe níṣẹ́ tí ń jo kókórókóró ṣé bàbá òye mi lábà afárá ìjọsìn ti yí padà ó dabẹ́rẹ́ abẹ́rẹ́ dìgbálẹ̀ ìgbálẹ̀ ló ń yí padà tó di fọ́nrán òwú la wá ń pọ́n létà gbẹ́jù sáàrin omi ẹni tí yóò gba orí rẹ̀ ní kó tètè mọ́ o kẹ́ ẹ má dolùwọ̀ lọ́dọ̀ ẹ bọ́ra ìdí ni pé bí kàrú bá sọnù lódò ó yẹ kó rọmọdé ó fura bí atẹ́gùn bá ti ń gbé kẹ̀tẹ̀ pé òkè ẹ̀wí fóníyẹ̀ fún kó tètè wábi sásí bí jẹjẹrẹ bá ti wá ń jẹgi oró ọ̀nà dàtàkèrè gbé òfin ní dàwátì bí àwòdì bá ti wá ń gbákùkù adìẹ tó ń tó gbé lórí sarasara ẹ̀wí fún àgbébọ̀ pé mo ní kó tètè júbà ehoro kí ló dé táwọn èèyàn ní inú dédùn sí ká máa rẹ́ni jẹ ìfọwọ́ lágbani lójú ìfipòpò yàn mọ́lẹ̀ bọ́ bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ni gómìnà Gboyega Oyetola fẹ́ wọlé ẹ̀kejì tó sì nílò àwọn èèyàn ìjọba ìbílẹ̀ orí adé àti Òbòkun local government á jẹ́ pé gómìnà láǹfààní láti ṣe àtúnṣe kọjú tó tẹnubọ po sọwọ́ ní síwájú ojó gẹ́ngẹ́ àlọ́ ní síwájú ìjà orin ní síwájú ọ̀tẹ̀ ní sànmẹ́lẹ́ fógun ogun ní fa ogun àṣẹ ìdúró àtògùn ní sọlé dahoro àkópapọ̀ méjèèjì ní sọjà dàtẹ̀ ìsọkúsọ ní fa ìtukùtù ní fa ìjàkíjà ní fàjàkú akátá Your Excellency sir mbẹ bá létí tẹ fẹ́ gbọ́rọ̀ ẹtẹ tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi gbogbo ọmọ Ìjẹ̀ṣà North Federal Constituency wọ́n ń bínú o kódà wọ́n ń fárígá gan ni wọ́n ní ìjọba yín fẹ́ jà wọ́n lólè ojúkorojú wọ́n ní tó bá sì gbà làwọn ò fún wọ́n ní Professor Andrew Ifámidayọ̀ Akinmoladun làwọn ń fẹ́ làwọn sì dìbò fún láti sojú àwọn nílẹ̀ ìgbìmọ̀ aṣojú-ṣòfin Àbújá ìyẹn Federal House of Representatives nínú ìdìbò primary tó wáyé lọ́jọ́ 27 oṣù karùn-ún ọdún 2022 níjọba ìbílẹ̀ orí adé àti Òbòkun láti Ìpẹ̀tù Ìjẹ̀ṣà dé Ìjẹ̀bú-Jẹ̀ṣà Ẹ̀rìn Òkè Ẹ̀rìnmà Ẹ̀rìn Ìjẹ̀ṣà Ìkejì Ilé Ìkejì Arákejì Ọ̀wẹ́nà Ìjẹ̀ṣà Àpótí Dàgbàjà Oníkòkó Abàmẹ́ta Ìwárajà Ayétòrò Tìmídire Ẹrẹ̀ Ìjẹ̀ṣà Etí Ọ̀nì Ìjẹ̀ṣà Ìwòye Ìjẹ̀ṣà Ìjẹ̀dá Ìlókò Bọ́lọ̀ndúró Sàwẹ̀ Àfíbíọ̀kín Orísunbáre Onígà àti bàbá ẹ̀ lọ níjọba ìbílẹ̀ orí adé Ẹ̀sà Òkè Ẹ̀sà Odò Ìdómìnàsì Ìlàrè Ìkínyẹwá Ìpọ̀ndá Ìpẹ̀tù Ilé Ìlásẹ̀ Ọ̀tán Ilé Ìdóoko Ìmẹ̀sí Ilé àti bàbá ẹ̀ lọ níjọba ìbílẹ̀ Òbòkun ìdìbò tó wáyé ní wọ́ọ̀dù 22 níbi táwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC níjọba ìbílẹ̀ méjèèjì ti láǹfààní àti dìbò abẹ́lé láti yan ẹni tó wù wọ́n nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin a free,
fair and transparent primary election èèyàn mẹ́fà ló kópa Professor Andrew Ifemidayo Akinmoladun Dr. Thomas Gboyega Dr. Desmond Olódàrí Òjùmọ́ Engineer Olúfẹ́mi Akọ́sílẹ̀ Mr. Seun David Ọ̀dọ̀fin àti Mr. Taiwo Adébọ̀wálé very peaceful primary election nígbà rìsọ́ọ̀tì jáde Professor Andrew Ifemidayo Akinmoladun ló gbégbá orókè with 17,267 votes. Dr. Thomas Gboyega ló wà nípò kejì with 14,643 votes. Dr. Desmond Olódàrí Òjùmọ́ ló ṣe ipò kẹta with 13,658. Mr. Seun Ọ̀dọ̀fin ló wà nípò kẹrin with 5,263 votes. Iná ọ̀pọ̀ èèyàn ti ń dùn wọ́n ń ṣàjọyọ̀ tẹ̀bí tará tọ̀rẹ́ tojúlùmọ̀ ló ti ń kí Professor Andrew Akinmoladun kú oríire. Ibi afẹ́gbẹ́gẹ́ òbísí náà ló ti gbé lálẹ́ o ká tún díẹ̀ sí lóko àfi bó ṣe di lọ́jọ́ kẹta ìdìbò ní ọba summon all party leaders níjọba ìbílẹ̀ méjèèjì s'Óṣogbo àwọn party chairman àwọn secretaries àti gbogbo àwọn àgbẹ̀gbẹ́ pátá. Ǹjẹ́ kí ló dé? Wọ́n ní lórí ìbò tẹ́ẹ̀dì tí ò ní kọ́nu kọ́wọ́ yìí náà nẹ̀ wọ́n ní kí wọ́n buwọ́lùwé pé rìsọ́ọ̀tì tí wọ́n fi kalẹ̀ ó wà authentic ó jẹ́ ní o ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni létí bóògùn ẹni bá dáni lójú ṣe là fọwọ́ ẹ̀ gbárè gbogbo wọn bá buwọ́lùwé láì gbàsìkò pé n ta àfojúrí tó sojú wa dáadáa ni kálukú wọn kò lóṣogbo wọn gbalé wọn lọ kọ̀pẹ́ láyé sọ ròyìn kan bá ń rú jáde pé éfín àwọn èèyàn kan ní ròyìn ẹlẹ́jẹ̀ ni kì í sòdodo ṣùgbọ́n gbà tó di June 13, 2022 ní gómìnà Gboyega Oyetola ọba pé Professor Akinmoladun s'Óṣogbo wọ́n ní gómìnà ní àwọn ti pinnu tẹ́lẹ̀ pé ọ̀gbẹ́ni Seun Ọ̀dọ̀fin ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Speaker of the House of Representatives ìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà ọ̀gbẹ́ni Seun Ọ̀dọ̀fin táàrin wọn jọ díje o ipò kẹrin ló ṣe gómìnà ní ńlá wọn fẹnu kò lé lórí láti Àbújá pé ńlọ máa díje sílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Àbújá lọ́dún 2023 Monday ọjọ́ yẹn kú ọ̀la ìní gómìnà ń bọ̀ láti Àbújá níbi tí Professor Akinmoladun àtàwọn èèyàn rẹ̀ ti lọ rí dúró lọ́wẹ́nà láti kí gómìnà káàbọ̀ tìlù ti fún láì mọ̀ wípé ẹni tí ọ̀fẹ́ tẹni àlọ́ràn wọ́n fẹ́ impose Seun Ọ̀dọ̀fin láwọn èèyàn orí adé Obòkun Federal Constituency lórí nínú ìbò primary tó ti ṣe bó gẹ́rì tiẹ̀ jalè a sì gbé ntọ́ yẹ ṣé gómìnà Gboyega Oyetola ní alámọ̀ràn gidi sá ta la adviser ta ni wọ́n jọ pé ròpọ̀ kí ni gómìnà rò kó máa jẹ́ repercussion ta ló fi gómìnà lọ́kàn balẹ̀ wípé sàn ò ní ké ayénirọ́ máa wo ni ọ̀run ògbèké awolo náà èésù níwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló dí fáfá sílẹ̀ tí sọba àlọ́ àbọ̀ wá bá níjọ tí wọ́n lọ lóòdì kejì rẹ̀ sáwó ọkọ̀ roko ọkọ̀ darí wálé ni àdároko àdádẹ́yìn bọ̀ orí àti ibi ńbọ̀lẹ̀ ń lọ àti pé ọjọ́ wo lẹ́dẹ̀yìn wọn làwọn ò ní sáláì mọ́ dẹ̀yìn ìgbà tí àwọn padà dé làwọn ò lè sọ ṣùgbọ́n bí àwọn bá padà dé ẹ̀san ni o orí èèyàn ò ní lọ́gi kọ́ mọ́ padà wá o ńgbà gómìnà mọ̀ wípé àwọn ti ní èèyàn kan lẹ̀ wáyé tí wọ́n jẹ́ kí wọ́n lọ fún primary èwo làbọ̀rọ̀ máa fi wọ̀ sí ojúkorojú lọ́yàn ṣé gómìnà rò pé gbogbo ara ajá ló lè gbarú ẹ̀ ni kí gan wọlé kájọ́ mọ́gbọ́ ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní bẹ̀rẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ níbi tí wọ́n ti dìbò tó jẹ́ pé ẹlòmíín ló wọlé ṣùgbọ́n tó jẹ́ pé ẹlòmíín ni wọ́n ní lọ́kàn tàbí tí wọ́n pinnu kó máa wà níbẹ̀ ìdí nìyẹn tí wọn ò fi sọ àwọn rìsọ́ọ̀tì kan hello sir Mr. Gómìnà gbogbo ara ajá kọ́ ló lè gbarú ẹ̀ wò kí gun ọ̀wọ́lé kájọ́ mọ́gbó bẹ́ẹ̀ bá ń tanra yín lóko kò lè ṣeéṣe o ẹgẹ́ sí ń kẹsẹ̀ ní tàpá ọmọ èèyàn wo ni wọ́n kiri bọ̀ níkùn tí ò ní fàbínú yọ gọ́fúnà Gboyega Oyetola sà ẹ̀dá ètò Professor Andrew Akinmoladun padà ọmọ ajá ti kó níye tó wà tẹ́lẹ̀ ejò ti wọ́ kó níbi tàná báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ ẹ̀rùn a máa yanjura wọn lọ o ẹgbẹ́ òṣèlú alátakò la ẹnu kalẹ̀ wọ́n ń dúró dàsí sẹ́yìn kí wọ́n lè bá àríbi bá wọlé Professor Akinmoladun ń làwọn èèyàn dìbò fún Seun Ọ̀dọ̀fin kọ́ ẹ wí fún Seun Ọ̀dọ̀fin pé kó dúró dàsìkò tiẹ̀ torí kọjá pa sí Gbàjàbíàmílà kọ̀ọ̀kan àwa nílé o ẹni ọba jẹ lábẹ́ sáré ni ọmọ pé sáré ń sílé o kí láǹfààní ẹ̀ níjọba ìbílẹ̀ orí adé pẹ̀lú ìjọba ìbílẹ̀ Obòkun àkàndá mo ní kí láǹfààní ọ̀kẹ́rẹ́ Seun Ọ̀dọ̀fin gan tó fi ní dandan ni kó wọ́n jẹ yín wa tèkùrọ́ kí láǹfààní orógbó ẹ̀ tó fi fẹ́ dà lóró apá kọ̀ láwẹ́ ajẹ́ ẹlẹ́nu sí
ló tún korokoro bí ìjogbo ewé ẹ̀ ò ṣe é pọ́nkọ igi ẹ̀ ò ṣe é dáná òòṣà tí wọ́n tún fi ń bọ ó tún jẹ́ òòṣà líle kí ṣeun ọ̀dọ̀fín ọ wálé láti wá build relationship ẹ̀ pẹ̀lú àwọn èèyàn ìlú Ìdòwú kì í ṣerú ìbejì ẹnìkan ò lè máa ṣiṣẹ́ fẹ́nìkan jẹ àwọn èèyàn ìjọba ìbílẹ̀ orí adé wá ń pàrọwà sí gómìnà Isiaka Oyetola pé bí gómìnà bá fẹ́ juwọ́ sí ìbò ìjọba ìbílẹ̀ orí adé which is one of the biggest local governments in Ọ̀ṣun state wọ́n ní ẹgbàdé faládé Professor Andrew Akinmoladun làwọn ń bá lọ wọ́n ní ẹ mọ́ fèrúgbàbùkún kò lè wọ́ọ̀kì o wọ́n ní ẹ mọ́ gbìyànjú láti gbọ́mọ bàfọ́sùn ṣe mọ̀ pé gíta bá fojú rẹ̀ náà ní fọ́ni lójú Your Excellency sir how manage tírú èyí fi ń ṣẹlẹ̀ lójú yín kí ló dé tẹ́ fi encourage awúrúju Akinmoladun wọlé free and fair primary ẹ wá ń pààrọ̀ orúkọ ẹ̀ pẹ̀lú ẹni tó jákulẹ̀ ẹni tó ṣe ipò kẹrin àwọn èèyàn wọ̀nyí sì dìbò tiwọn fún yín láì yẹn jẹ láti ṣe gómìnà lẹ́ẹ̀kejì ṣe bí Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní gbà fún mórí ńlẹ̀ ní gbà fún gbàdà lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì kó fèsúrú ránṣẹ́ lè bù fún mi kí n bù fún ọlọ́pọ̀lọ́ ń ké lódò wọ́n sì láwọn ò fẹ́ wàhálà they are peaceful loving and law-abiding citizens torí ẹ̀ ni wọ́n ṣe ń fi ẹ̀hónú hàn wọ́ọ́rọ́wọ́ wọ́n ní gómìnà ò ní fẹ́ kí àwọn ó yíjú padà ohun tó ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ orí adé àti Òbòkun yìí ó ti èèyàn lójú jọjọ ó sì bàyàn lọ́kàn jẹ́ gidi gan daylight political robbery lèyí kò ṣeé gbà mọ́ra wọ́n làwọn ò fẹ́ kí Wọlé Ọ̀kẹ́ ó sojú àwọn mọ́ wọ́n ní kì í ṣẹnu ọ̀bọ nìkan lè wúra òṣèlú ti dùn wọ́n lọ yẹ kó dùn lẹ́nu agilítí náà Professor Akinmoladun is a household name orúkọ tó lè mú gómìnà Gboyega Isiaka Oyetola wọlé overwhelmingly níjọba ìbílẹ̀ orí adé àtijọba ìbílẹ̀ Òbòkun ni gómìnà Oyetola ni kó mú ọ̀kan nínú méjèèjì o present Ṣeun Ọ̀dọ̀fin and forget about our vote present our preferred candidate Professor Andrew Akinmoladun and we follow you to any length is our concern. Is our priority and is what we need in Ijesha North Federal Constituency. And if the conspiracy of imposing Ṣeun Ọ̀dọ̀fin on us may God forbid by mistake materialize, APC is doomed in Oriade Òbòkun local government. Gómìnà sà èsì ìbò tá a dì ní ẹgbẹ́ jáde o make the vote of the people count restore the mandate of Professor Andrew Ifemidayo Akinmoladun back on track and let the game begin for the successful of your re-election as governor of Ọ̀ṣun state àti kí sẹ́nitọ́ Ahmed Bọ́lá Tinubu kò lè wọlé gẹ́gẹ́ bí ààrẹ àti Professor Ifemidayo Akinmoladun àfẹ́ wàhálà ìdàlúrú àti jàgídíjàgan all we are saying is let justice prevail for the benefit of APC in Ijesha North Federal Constituency for the people of Oriade local government and gómìnà sà ogun tẹ́ ò lè ṣẹlẹ̀ yìí o ẹ má wulẹ̀ dáwọ́lé o ìdí ni pé gbogbo ẹ̀rí ní ń bẹ nílẹ̀ bìbà láti testify sí àṣeyọrí àti ìgbégbá orókè Professor Akinmoladun fọ́tò àti fídíò ń bẹ nílẹ̀ rẹpẹtẹ Akinmoladun is a direct unified factor for the party members for the people of Oriade local government Òbòkun local government as their preferred candidates ntọ́wò wọn lọ́kàn ni pé kí ẹgbẹ́ òṣèlú wọn APC kó gbégbá orókè lẹ́kajẹ̀ka ìdìbò tí ń bọ̀ lọ́nà bẹ̀rẹ̀ láti July 16, 2022 ìyẹn governorship election à ń pàrọwà sẹ́yìn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC àti gómìnà ẹ má fààyè gba Fẹ́mi Gbàjàbíàmílà tọ́jọ́ mi Èkó pẹ̀lú ọ̀nàrẹ́bù Olúwọlé Ọ̀kẹ́ láti wá da ẹgbẹ́ òṣèlú tá a ti ń tẹ̀lé bọ̀ látàyè Bísí Àkàndé rú ní gẹ́ngẹ́rẹ́ tó kù kí ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wáyé ọ̀rọ̀ díẹ̀ ó yẹ kó tó fún ọlọ́gbọ́n ọmọ gbogbo Ìjẹ̀ṣà North Federal Constituency àgùntàn tí ò lólùsọ ló fira rẹ̀ sọ́fà àìlèjà nílẹ̀ bàbá mi ò débí bẹ́ẹ̀ yẹn bá lè jà ọ̀dàn iwájú tálé bàbá ní ìgbèjà ni o àìtódò tọ̀sí kọ̀ǹkọ̀ díjú àkèrè díjú ẹ̀jẹ̀ àdúró gbọ̀ngbọ̀n lórí ìpinnu wa ẹ̀ẹ̀kan là á kọ́ńtà àbá fẹ́ má fọkọ omi sọ̀nà mọ́ ọjọ́ kan là á sòfin rẹ̀ n ò sì lè wá kúrò níjòyè ilé bàbá rẹ̀ ìwọ ń ságun èmi ń ságun ta ló fẹ́ jagun ńlájàyè akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọ̀bá sálátì lẹ́yìn fún ijó àjùmọ̀jó ní gbayì kíkọ́ ni ijó ànìkànjó kọ́ni lẹ́sẹ̀ ọ̀pọ̀ lè sófin yagi lóko ọ̀pọ̀ gírí ẹsẹ̀ ní yẹ̀nà ọ̀pọ̀ ikán ní mọ́lé ọ̀pọ̀ oyin ní safárá ọ̀pọ̀ èrùn á sì mágìyàn ẹjẹ́ àdúró ti Professor Andrew
Ìfẹ́midayọ̀ Akinmoladun kó sojú wa nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Àbújá kọ̀rọ̀ ọwọ́ mọ́dọ̀tajà tán ronú ndélé ò tó kawó àbámọ̀ ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ wa kọ̀rọ̀ ọwọ́ mọ́dàbí ẹni tó fajẹ́ ìdẹ́gbẹ́ kòkò tó wá lọ rèé dúró lókèrè tí ń wòran ó fẹ́ pàdánù olóore rẹ̀ ní o àgbẹ̀ tó jẹṣu tó jẹ ìgbóṣu kí ló fẹ́ rí gbìn bọ́ bá dà mọ́dán àti pé bàbá tọ́ta àgbàdo tó rẹ́rìn ọmọ ẹ̀ náà dájọ́ tí ó sunkún ẹ̀jẹ̀ àṣẹ bó ṣe yẹ ká ṣe é kó lè bá àríbí ṣe rí ni o àkàndá ẹyẹ tó bá létí ló ṣe é fìfé ké sí àkísà tó bá ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró elégbélé wọ́n ní lásán lè yé bí ò bá sí àtúnṣe gbàǹkọ̀gbì ọ̀rọ̀ ń bọ̀ lọ́nà òkú ńlá tí sàlámgbá pèsè àwọn àsọkùtàn tí mú eégún díjọ rẹ́ lẹ̀ tó ìjẹ́ pé ibi tó bá yẹ kéégún ti jó gbowó bọ́ bá rántí ìtàn yóò sọ pé kí wọ́n máa já ọrẹ́ lọ ní Professor Andrew Ìfẹ́midayọ̀ Akinmoladun a gentleman to the core a philanthropist ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ akífẹ́wékéwé joyè lẹ́yìn àkókò ọ̀gá lalágbá àlágbó eégún ọgbọ́n sasa bí aṣarun mùsèmùsè rẹ̀ ó dá músémúsé ọwẹ́ ọyán kankan tá a bá dìbò fún yọ́gbẹ̀tọ́ wa fún wa aláṣọ lọ́mọ̀ró ajẹun ló lè pọ́n wẹ̀ lákọ́dámọ́rán kò sẹ́ni ó lè kojú ẹ̀ tí ò ní dámọ́lẹ̀ ní gbàgede ẹgbẹgbẹ̀rún ọdún òtórọ̀ rí gbé ọ̀tá ò ní rorò kọ́pà gbọ́n jẹ ìdà ò ní rorò kọ́pà gọ̀mẹ̀ àkọ́tọ́ bá soge sí ìdà yóò yà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ ni ìtọ́ ń lérí lásán ni kò ní domi o balùwẹ̀ ń lérí lásán ni kò ní dodo ẹgbẹgbẹ̀rún ọwọ́ kò lè dí gàgá mọ́ Elédùmarè ajẹ́ tó sì ní kọ́ mu wọ́n mọ́là ìgbẹ̀yìn òkú ẹ̀rin ò ní dá o lẹ́tà Dr. Délé Àlàdé ni wọ́n fi parí ọ̀rọ̀ mi APC USA leader and board of trustee chairman your excellency how can this be happening under your watch sir Professor Akinmoladun won a free and fair primary and I understand you allegedly changed his name with a loser of the election that came first the people that have been meted out with this mind-boggling injustice and theft are the same people that massively voted for you in the governorship primary. We are very disappointed and ashamed of what is happening in Osun, especially in the Oriade Obokun. We are embarrassed by the conduct of our APC leaders in Osun. This is not what we expected from their stewardship. We have been supporting Osun since Bisi Akande administration and it hasn't been this bad with this daylight political robbery. We fought for this democracy. We fought Oyetola in 2007, both on the ground in Osun and here in the USA. Anytime we located his presence here, we will continue to fight and defend our democracy and hold accountable those bad and corrupt elements who are always out to sabotage it. As it is happening in this case, we will identify those responsible, no matter how highly placed, and hold them accountable and make them pay the price for this political robbery committed against one of our own and against the majority of our people in Uriade Obokun who voted for Professor Akinmoladun. We hope you will immediately intervene to correct this crude and primitive action by some corrupt and bad leaders in Osun APC. Thank you, Honorable Dele Alade, APC USA leader and BOT chairman. Tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tíjò Àjàó àrò Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ n ó kìdá ọ̀rọ̀ mi bàkọ̀ ẹ mọ̀ mí mo tún lè fayọ láìpẹ́ rárá kí n dẹ́ngẹ́ po bóyá gómìnà ajágbé ìgbésẹ̀ tọ́tọ̀nà bí wọ́n bá wá fún dọ̀dún ní ìfọ́kúfún yóò fọ ìfọ̀kúfọ̀ jáde gbogbo ọmọ ìjọba ìbílẹ̀ Oríadé pẹ̀lú Obòkun ló ní Professor Ìfẹ́midayọ̀ Akinmoladun làwọn ń fẹ́ kì í sọ̀gbẹ́ni Ṣeun Ọ̀dọ̀fin. I rest my case for now jàre ẹ láìkì kẹ́ fọ́ọ̀lù péjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó ẹ subscribe sí YouTube channel mi Awíkóńkó TV Ẹwà Èdè Yorùbá TV. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò àṣẹ o.